ó mà wá ga o, àwọn agbébọn pààyàn rẹpẹtẹ wọ́n tún jí àwọn míì gbé lọ. Àwọn agbébọn kan ni wọ́n pa àwọn èèyàn rẹpẹtẹ tí wọ́n sì tún jí àwọn míì gbé lọ lásìkò tí wọ́n ṣọṣẹ́ lójú ọ̀nà márosẹ̀ Funtua sí Gúúsù nípínlẹ̀ Zamfara lọ́jọ́rú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 1 oṣù kọkànlá tá a wà yìí. Ọ̀kan nínú àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin tẹ́lẹ̀ Ọ̀nàrẹ́bù Kabiru Yahaya ni wọ́n ló wà lára àwọn tó fara gbọ́ta nínú ìṣẹ̀lẹ̀ tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí. Musibau Aliyu tó jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ fún Ọ̀nàrẹ́bù Yahaya ṣàlàyé fáwọn oníròyìn pé ṣe làwọn jàǹdùkú ọ̀hún kọ́kọ́ dí ọ̀nà márosẹ̀ tó wà láàrin Kùṣẹ́rí sí Magasu níjọba ìbílẹ̀ Sáfì pa bámúbámú ní nǹkan bíi aago 3:30 ọ̀sán kí wọ́n tó bẹ̀rẹ̀ iṣẹ́ ibi wọn. Ó ní àwọn agbébọn ọ̀hún ti ṣọ́ àwọn arìnrìn-àjò yìí dáadáa àsìkò tí wọ́n sì ṣàkíyèsí pé àwọn ọkọ̀ tí ń rìn lójú ọ̀nà náà rẹpẹtẹ yìí ni wọ́n bẹ̀rẹ̀ sí da ìbọn bolẹ̀ tí wọ́n sì ń yìn kíkankíkan sáwọn èèyàn. Ó ní kò sẹ́ni tó tí ì lè sọ pàtó iye àwọn tí wọ́n yìnbọn pa tàbí àwọn tí wọ́n jí gbé láàrin àsìkò tí wọ́n fi ṣọṣẹ́ nítorí gbogbo àwọn èrò ọkọ̀ àkọ́kọ́ tí wọ́n dá dúró ni wọ́n jí gbé tí wọ́n sì kó wọn wọnú igbó lọ. Aliyu ní bó tilẹ̀ jẹ́ pé ọ̀gá òun náà fara gbọ́ta síbẹ̀ òun nìkan ló mórí bọ́ tí wọ́n sì rí i gbé dé ọsibítù láàrin ọ̀gọ̀rọ̀ àwọn arìnrìn-àjò tó rìn sí àsìkò ìjàmbá ọ̀hún. Ó ní ọkùnrin olóṣèlú ọ̀hún sì wà lọ́sibítù kan tó ti ń gba ìtọ́jú lọ́wọ́ ní Gúúsù tí í ṣe olú ìlú ìpínlẹ̀ Zamfara. Olúṣèyẹ Iyadé ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.